Ẹ kú dédé ìwòyí láwùjọ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kò síbi tí adé tí ọ̀rọ̀ ò sí gbogbo ibi tá a bá wà báyìí Yorùbá ní ọ̀rọ̀ báyìí kò nílé kan. Mo rí post kan sínsìn nípa Davido àti baby mama ẹ̀ tẹ́ ń pè ní baby mama nílẹ̀ Yorùbá ìyàwó ẹ̀ ní olókọ́kọ́ bímọ fún, so ó ní ìbẹ̀rẹ̀ ipá àti agbára ẹ̀. So whatever you people are thinking, I am not thinking the same directions. So ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ yìí kó kúná dáadáa because bá a ṣe wà nísìn gbogbo yín dẹ̀ ń gbẹ́nu sókè he decide to choose chef àbí kí náà ń pè Chioma. Yes, ó lè choose ó lè jẹ́ circumstances ló jẹ́ kó choose yẹn, but gbogbo nǹkan tẹ̀ ń dá Sophia lẹ́bi fún, ẹ wo àdúrà ni máa ṣe fún yín kẹ́yìn má rírú ẹ̀. Ó ti ní ìyàwó kan tẹ́lẹ̀, ẹ ti bímọ, ó dẹ̀ ló fẹ́ràn ọmọ yẹn, ṣùgbọ́n ìyàwó tó wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ wàá ra pátá fún wa ní pátá tó rà fún ilé ni o is 1 million is 100 million. Ẹni tó bí ọmọ fún ẹ tó kọ́kọ́ bí ọmọ fún ẹ tó jẹ́ ìbẹ̀rẹ̀ ipá ẹ̀ á máa rí gbogbo ẹ̀, wàá máa fún yẹn ní token. Ànìkan tí ò yé yín ni pé ojú ìmọ̀lẹ̀ ò kúrò lọ́tí o, ojú Davido kò kúrò lára Sophia. Yorùbá ló máa ń pòwe wá ní ẹni ọkùnrin tóbìnrin wù lọmọ ẹ̀ ń hun ni. Ṣẹ́lòmí ò bímọ fún ṣáwọn yẹ kò lọ́mọ púpọ̀, kí ló dé tó wọn yín mọ́ ọmọ ẹyọ kan yìí. Ẹni ó ń ṣe bàbá dáadáa we know ó lè máa ṣe bàbá dáadáa, we are not blaming him. Ẹ wo orú nǹkan tó ṣẹlẹ̀ lánàá sìn, one stupid bag like that. In fact tí Bádélé máa fi irú ẹ̀ hàn yín, it's almost the same thing kó máa sọ pé òun ra báàgì over millions of naira fún ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́. How do you want that one to feel? Ìyẹn fọmọ sí school wàá máa send ẹ ní token. It's not as if you don't have money, even if you want to use that child to chase a cloud, we are not blaming you. But Davido mo ṣe fẹ́ràn ẹ tó, àwọn ìwà ọmọdé kún ọwọ́ ẹ̀, ìwà tí ò yẹ kó máa bá lọ́wọ́ ẹni tó lọ́pọlọ ó kún ọwọ́ ẹ̀ Davido. You can't be doing like this. Ìgbà wo lọ́tọ́ ní I bought 2 cars for my kìnnì kan, I bought 10 cars, I bought these cars. Ṣé wọ́n nìkan ló rò pé olówó jù nínú àwọn olórin ni? Kò ń ṣe wọ́n nìkan ló lówó jù. So tí ọmọbìnrin yẹn bá sọ wípé òun ò gbà kó máa wá sùn tí ń lóoru, kó máa deny òun lọ́sàn-án, ó wá torí ẹ̀ sọ pé ó fẹ́ custody ọmọ because you think you are too big, o ò ṣe é báwí, you have all the powers. Nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà náà nìyẹn, tó o bá ti lè lówó kò sára tó o lè dà, ó wá rò pé ìyẹn náà kàn jẹ́ ọmọ aláìléèyàn. Mind you, sórí bí Sophia ṣe wà yẹn, ẹ rọra fílẹ̀ sáyé ẹ̀, ó ti lóò fẹ́, ó ti lọ choose another one. Mama sneak lọ sílé ẹ̀ pé ó fẹ́ lọ bá alájọṣepọ̀, irú nonsense wo nìyẹn? If she's good enough for you, you will have married her, but you felt that she's not good enough and you got another one tó jẹ́ pé o fi pity fẹ́. Pity ló fi fẹ́ náà, pity as in pé ọmọ ẹ̀ tó ṣàìsí kò sí nǹkan tó fẹ́ fi dùn ún ló fi fẹ́. Ó ti fẹ́ nìyẹn, let her be your housewife, kó jẹ́ kí ìyẹn náà kó wá ọkọ tó máa fẹ́. Inú tó ń bí ẹ yìí ó kàn máa bí ẹ kú ni. Mo ṣe fẹ́ràn ẹ tó ni mo ṣe ń bẹ sọ tán because àwọn èèyàn níbẹ̀ sọ o. On this page náà mo mọ̀ pé ẹ̀mí a máa ń wọ 1 million view tó jẹ́ pé ọ̀rọ̀ tó bá gbádùn tòótọ́ wọn ò ní ṣe ẹ̀, ṣùgbọ́n èké ni gbogbo yín kàn ń ṣe. Davido àwíláwí ṣé àbúrò Fáyọ̀ṣe tí ò tó lé tó ń tòta ló ní woman yẹn ti wà aggressive. Kò ní wà aggressive lórí ọmọ ẹyọ kan tó bí, ìyẹn ti bí míì náà. Tí Davido bá fẹ́ bí 20 children lẹ́ni ó máa bí, ó kàn máa kí obìnrin kiri ni á dẹ̀ lóyún. Àìṣe yẹn gan ẹ̀mẹ́yẹ ọmọ tó ti bí ni. So pé wọ́n gbéra wọn kúrò ní country, wọ́n gbéra wọn lọ sí abroad lọ gbéra wọn sọ kí ni kò jẹ mí lójú. Ibo ni Two-Face gbé tiẹ̀ lọ? Dubai kọ́ ló ti lọ ṣe ìyàwó fún Annie láàárín àwọn mẹ́fà. Obìnrin tó bí ọkùnrin 3 ọ̀tọ̀ọ̀tọ̀ fún, ó fi yẹn lẹ̀, ó ní is the one that kinní kan when I lost I come back. O tí lost, o ṣe bẹ̀rẹ̀ sí lost ni as obìnrin. I am telling you the gospel truth. Ẹni tó bá fẹ́ yín ẹ̀ kì í fẹ́, ẹni tẹ́ ẹ̀ bá wù ló máa ń wù yín. So I am not blaming anyone, but what I'm saying is that ẹ jẹ́ kí ọmọbìnrin yẹn kó rí mú mi, ẹ jẹ́ kó ṣayé ẹ̀. Ó ti choose nǹkan tó máa choose. Ọlọ́run dẹ̀ ti bá wa ṣe, kóòtù ti ní kí ìyàwó tọ́jú ọmọ ẹ̀, àbí ṣó fẹ́ tọ́jú ẹ̀ ju awítà ìwé oní lọ́ọ̀yà ṣe sọ fún ẹ pé tó bá mọ ọmọ tọ́jú bẹ́ẹ̀ ọmọ kan ò ní drone. Ẹ wá ń fi ń dá lọ́ọ̀yà lẹ́bi ẹni lọ́ọ̀yà ò mọṣẹ́ ẹ̀ níṣẹ́.
ebi nǹkan tó ṣẹlẹ̀ ló sọ, kò sẹ́ni Ọlọ́run má jẹ́ ká burú ó kángun sí wa náà. Nǹkan tá a gbọ́ ni pé ọmọ yẹn ó ń ṣe kinní kan ní swimming pool, kinní kan dẹ̀ ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ sí other people, we understand. But nǹkan tó ṣẹlẹ̀ ní lọ́ọ̀yà yẹn máa fi defend ara ẹ̀. Ìgbà tó ń béèrè fún custody 50 kinní kan, ṣebí ìyàwó ẹ̀ tuntun ti tún bí mi, in fact ìbejì náà ló bí now. If you want to support that girl, gba account number ẹ̀ máa support ẹ̀. Don't use excuses to see Sophia. Sophia is gone. Ó ti kúrò lọ́wọ́ ẹ̀, àná dẹ̀ ti kúrò lọ́wọ́ ẹ̀, there is nothing you can do about it, Davido. Àtàwọn follower ẹ̀ tó ń tàn ẹ̀. This is just part one. I just wish to just say this one here. When I get home, I'm going to edit, I'm going to put some videos, I'm going to put how you people started and all of that into the video so that you can know what I'm talking about. Èmi ò ní ká ẹ má bú mi. Ẹni tó bá lóun fẹ́ bú mi kó múra sí i. Wọn ò gbẹ́nu tèmi fálágbà fún ẹ kúkú dá mi mọ̀. Come and say nonsense on my comment section. Bóyá tó bá jẹ́ yín bóyá ẹ lè gbárù ẹ̀. Ọkọ tó jẹ́ pé ó lówó lọ́wọ́, kò ń ṣe pé kò lówó lọ́wọ́. Wàá tún máa jẹ́ kí ìyá ẹ̀ kó máa ṣí ẹ̀ nínú ọmọ ẹyọ kan tó lóò fẹ́ràn, kó máa ṣí ẹ̀ bills láì ṣe pé wàá wá ra pátá, wàá wá ra bra, wàá wá ra báàgì, wàá ní I bought this for 60 kìnnìkan million, the wedding ring I gave my wife, kò sẹ́ni tó lè ní irú ẹ̀ láyé. All those things you are saying it on social media. Àwọn èèyàn rí, they believe you have more than enough, that ọmọ ẹ̀gbọ́n kó sọ pé òun fẹ́ gbé nínú moon àṣàkọ́bí ẹ̀. You are not supposed to complain. Mélòó láti rí ẹ tó sọ pé ọmọ tó fẹ́ràn yẹn, you just go out of your way and say okay, this is the best car I want to buy for my child and all that. Àfi kó gbé lọ sí kẹ́ lọ máa jẹun kó máa fi ṣe stunt kiri. Davido jẹ́ kó rí ẹ ó pé o. Jẹ́ kí orí ẹ kó pé pẹ̀lú eléyìí tó wà nílẹ̀ yìí, because women are going to face you now. You don't even have say in this one. Ẹ wo, a tún máa pàdé lórí ètò wa. Ẹ má bínú pé mo wà hot ó ń bí mi nínú ni. Láyọ̀ làwọn máa pàdé. Torí mi mọ nǹkan tẹ́ ẹ sọ pé ó ṣe Sophia báyìí. Àwọn kan á máa sọ pé ṣe ni Sophia ti dàgbà, ó dàgbà jù lọ. Àwọn ẹlẹ́rẹ̀gbẹ̀. Ṣèbójú wa náà ti ní ọ̀rọ̀ P-Square àtàwọn méjèèjì àti ìyàwó tí wọ́n fẹ́. Èyí tó fẹ́ lè tó dàgbà jù lọ ṣùgbọ́n ní ìyàwó ẹ̀ ṣì wà nílé. Èyí tó fẹ́ younger one nǹkan náà ti dissolve fún gbogbo ẹ̀ yìí. Láti kékeré tó ti mọ́mọ́ yìí, awítàwí, mò ń gbọ́ the word we know I fought for you. Kìnnì kan, kí ló fẹ́ gba custody ọmọ yẹn ní 50-50, kí ló fẹ́ gbà fún, for what? So that kí Chioma tún lè máa gbé yẹn létan, kó máa fagídí ṣe I love you lórí social media, kó máa fagídí wọ̀ mọ́ra káwọn èèyàn lè sọ pé saint ló fẹ́. Tẹ́ ẹ bá ti tanra yín tán, ẹ máa wọnú ilé ẹ bára yín sòótọ́ ọ̀rọ̀, ìwà àtàwọn family ẹ̀ Davido. Kì í bára yín sòótọ́ ọ̀rọ̀. You can take care of this girl without using her for stunts. Tó jẹ́ pé ọmọ gan ló máa dàgbà ló máa jáde á ní no, á ní my daddy. Ṣé ọmọ kékeré lẹpọ ọmọ yẹn ni? Ẹ rò pé kò rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni? Àbí kò ń wo, kò sí lórí social media, kò ń wo television, kò ń wo bó ṣe ń ṣe tó dà wọ́n sẹ́gbẹ̀ẹ́. The way we know I love you, àwọn tó ṣe kìnnì kan. Ẹ yé máa tanra yín. Let's forget about call a spade a spade. Tó bá máa tọ́jú ọmọ, you can tọ́jú ọmọ without taking her, without say 50-50. Ṣé ìwọ tó ń jókòó sílé àbí ìwọ tó ń jókòó sílé àbí ìyàwó tó gbé sílé ló máa bá mi tọ́jú ọmọ, ló máa bá mi padà máa tọ́jú ọmọ, káyé lè máa rí i pé ìyàwó wúlò, ìyàwó tiẹ̀ ló wúlò. Ó wà lára yín. Tẹ́ bá ti tanra yín tán, ìkóra yín wọlé. Ṣèbí èèyàn ní two face, ṣe bó ti ń fèsì tiẹ̀.